ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́sẹ̀ ẹ káàbọ̀ sí Losi.Si ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist ni wọ́n ní Dr. Losi àti Kabiyesi àti ìkan nínú àwọn sísítà Kabiyesi wọ́n tẹ̀lé Kabiyesi lọ sọ́dọ̀ Queen Naomi sí Akure. Wọ́n sáré jáde láti lọ gbàdúrà lọ́dọ̀ Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gist. A ti sọ ọ̀rọ̀ gist fún yín rí pẹ̀lú bí Kabiyesi ṣe ń rí iná yẹn dẹ̀ ni tó bá ń jó ó máa ń yọ sí wọn ni á àpẹ́à ṣó ti yé yín á dẹ̀ máa bọ̀ sí ibi tán bá wà. Ṣùgbọ́n ìtàn rí yìí wọ́n ní inú chamber wọn náà ti rí, inú ìyẹ̀wò wọn níbẹ̀ ni wọ́n ti rí. Wọ́n dẹ̀ pé Dr. Losi àti àwọn sísítà wọn náà wà ní palace ńgbà yẹn. Wọ́n lọ sọ́dọ̀ Queen Naomi fún prayer. Ẹ̀yin èèyàn lè jẹ́ ká jọ wọ inú gist tẹ̀lé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Losi.Si. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, a dẹ̀ tún ń san fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi, mo appreciate yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èèyàn lé tẹ́ bá ti subscribe o ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advertisement lórí channel yìí ní ọlọ́kùn òjọ̀kan, owó pọ́kú ló bá dé. Ẹ kàn sí wa ní Losi.Si@gmail.com lẹ́ẹ̀kan sí Losi.Si@gmail.com. Ẹ̀yin èèyàn lé èyí tó jẹ́ kàyéfì fún wa o nígbà tá a tún gbọ́ wípé iná yìí ó tún ti yọ sí Kabiyesi nínú ìyẹ̀wù wọn, ìyẹn nínú chamber wọn. Ọ̀rọ̀ náà yìí ó ń ká gbogbo wa lára nítorí pé a mọ̀ yìí pé bóyá àwọn gods, àwọn òrìṣà tó wà nínú palace ni wọ́n ń try láti sọ nǹkan kan fún Kabiyesi. A ti ṣe di ẹ̀ẹ̀mejì báyìí tá ti ṣe gist yìí pé iná yọ sí Kabiyesi. Ṣùgbọ́n ibi tó ti wá yọ sí wọn ní ìsìn wọn nínú yàrá wọn ló ti yọ sí wọn. Ẹ rántí bàbá tí a ní wọ́n lọ sí inú igbó láti lọ bọ gbogbo àwọn gods, àwọn òrìṣà. Bí a dẹ̀ ṣe gbọ́ wọn ní 401 ní gbogbo àwọn dálẹ̀tì yìí. Wọ́n ní bàbá yìí lọ sínú igbó láti lọ bọ àwọn òrìṣà yìí. Wọ́n nígbà tí bàbá yìí dé, bàbá yìí fún Kabiyesi ní wọ́n ní wípé Queen Naomi àti Tadenikawo wọ́n gbọ́dọ̀ padà sí inú palace. A mọ̀ bóyá ipasẹ̀ ipe Queen Naomi àti Tadenikawo tí padà sínú palace ní Kabiyesi fi ń rí iná. A mọ̀. Ẹ̀yin èèyàn lé ìgbà tí Kabiyesi dẹ̀ rí iná yìí, wọ́n ní láti pe àwọn ẹ̀ṣọ́ wọn pẹ̀lú Dr. Elizabeth àti ìkan nínú àwọn sísítà wọn. Wọ́n ní láti drive lọ sí Akure láti lọ bá Queen Naomi fún prayer. Ẹ mọ̀ pé kò sí nǹkan tí ó dáa tó kéèyàn máa fi ọ̀rọ̀ ẹ̀ sí ọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run. Wọ́n dẹ̀ ní àdúrà ló ń gbà, agbára kì í gbà. So ìtorí ẹ̀ ni Kabiyesi fi lọ sọ́dọ̀ Queen Naomi láti lọ gba àdúrà. Ẹ̀yin náà mọ̀ yìí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ ni àwọn gods wọn, àwọn òrìṣà tí wọ́n ń bọ, wọ́n ń try láti sọ fún Kabiyesi gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ wípé kí wọ́n mú Queen Naomi àti Tadenikawo padà wá sínú palace. Ṣé ẹ mọ̀ pé ẹni kọ́ ni wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀? Gbogbo àwọn tó ń wo nǹkan fún Kabiyesi bíi àwọn tó ń dífá, àwọn tó ń ríran, nǹkan tó máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà nìyẹn. Wípé kí Kabiyesi mú Queen Naomi àti Tadenikawo. Kabiyesi náà fẹ́ kí Queen Naomi àti Tadenikawo return sí inú palace. Ṣùgbọ́n àwọn elder yìí, àwọn ni wọ́n á sọ nǹkan lénìí, àwọn ni wọ́n á tún sọ míì lọ́la. So wọ́n ní wọ́n lọ sí ọ̀dọ̀ Queen Naomi. Wọ́n ní Queen Naomi dẹ̀ gbàdúrà fún Kabiyesi lórí ọ̀rọ̀ iná yìí. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ wípé
gbogbo nǹkan tí à ń sọ lórí channel yìí, ìmí inú wọn alleged ni, ìmí inú wọn reality ni, ṣùgbọ́n ìta sọ yìí alleged ni nítorí pé mi ò bá kábíyèsí gbénú palace, nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. Tí n bá gbọ́ any update lórí ọ̀rọ̀ yìí, màá wá fún yín, màá wá sọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè aláàánú á ṣàánú gbogbo wa o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.